Yà, ẹ káalẹ́. Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́. Ọmọ alémi lọmọ Ìbàdàn lé Olúyọ̀lé, ìlú Ògúnmọ́lá, olódògbò kẹrin lójú ogun, ọ̀bọ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ máa gbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà, ọmọ agbọ́ yàyà mọ́yà. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá tí mo dẹ̀ nígbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á ṣe kíni á gbà fún wa. Mo kẹ́yìn ẹ̀lẹ́ ulamahu warasatul anbiyahi, ẹ̀yìn àfá Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́. Mukaddam Sheikh, àfá akọ́mọlẹ́sìn, àfá akọ́mọníkéwú, pẹ̀lú gbogbo mùsùlùmí pátápátá pé assalamu alaikum rahmatullahi ta'ala wa barakatuhu. Mo kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, rẹ́fẹ́rẹ́ndì bíṣọ̀pù nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi kérúbù and sẹ́ráfù celestian. Mo kí gbogbo yín pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo ìdílé yín pátápátá. Mo wá kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi, ẹ̀yin ẹlẹ́sìn kẹ̀ẹ̀sìnkẹ̀, ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín pé ewé á máa jẹ́, egbò á máa jẹ́, ẹ̀ ní ṣe wéjá, bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ní ṣe gbòwà, àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣubú, ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣìṣe, ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi rẹ̀ dànù. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù, ẹ̀ ń fọ̀kan ṣoré kiri. Èyí tẹ́ ẹ fi ń ṣoré kiri, ẹ fi ṣàwa ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lórí owó, ẹ fi ṣe wá lórí ọlá, ẹ fi ṣe wá lórí àìkú tí í ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kú tí ò níná, mo ṣèbà ọjà tó kú tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani, mo ṣèbà yín o. Mo kí kábíyèsí Ọ̀nìrìṣà, jẹ̀gbẹ̀nẹ̀ bí àti àkún aláṣọ àlàfófú gbò, ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jẹlẹ̀, ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì, àrólé Oòduà. Bàbá mo kí yín o. Mo kí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́, ọba Akíìmù Abímbọ́lá Ọ̀wádé the first ẹlẹ́wọ̀n ètù. Ọmọ kútíkù ò gbọ́dọ̀ pọ̀, ọmọ àrùn táwọn ò gbọ́dọ̀ sí, ọmọ àdábàlẹ̀, ọmọ àfòmọ́ òde. Bàbá mo kí mo fi yín kí bàbá tèmi ọba Dr. Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Bàbá kádé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kẹsìn ọba kó jẹ kó kánrin kése, kílẹ̀ Yorùbá ó má dàrú, kípínlẹ̀ Ọ̀yọ́ ó má dàrú, kílẹ̀ Ìbàdàn ó túbọ̀ máa túbọ̀ túṣẹ. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá tara ṣàṣà mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá, torí ìfẹ́ wà wí ọsán. Àsìkò tá a wáyé àsìkò sẹ́ni, kìí ṣàsìkò láti máa wí ìrégbè. Mo kí gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá, gọ́vnà Babájídé Sanwó-Olú, gọ́vnà Adémọ́lá Adélékè, gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, gọ́vnà Lucky Ayédatiwa, gọ́vnà Abíọ́dún Oyèbánjí àti gọ́vnà Dàpọ̀ Abíọ́dún. Mo kí yín o, agbára lọ́wọ́ Ọlọ́run, ẹ̀ ní ṣìṣe. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kí alànà fún gbogbo ìran Yorùbá pátápátá. Yorùbá là more than 60 million. Mo wá kí alànà fún gbogbo Yorùbá pátápátá. Bàbá mi Professor Banji Akíntóyè, bàbá kólódùmarè tó jẹ́ ká túbọ̀ róòyìn òrùn yín sásọ pẹ́pẹ́pẹ́, ká ṣe kíni ká túbọ̀ róòrùn yín sásọ sí. Ẹ ti fọwọ́ páwú, kólódùmarè jẹ́ ká ẹ fèrègì jóbi. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Bọ̀ wá kéje ká tí ọ̀já sọ ó bọ́ lọ́rùn ẹni. Májà sọ́lá àdìsá máa dé ẹ mọ́. Àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté. Ojú tó lé ojú tó ko. Olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ̀ Adérọ́pò. Bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí. Ìgbòho òòṣà, ọmọ alágbàdo òde, ọmọ aládélàdé ládé Aláàfin Ọ̀ládé, adé orí adé aládìkú ńlá gbà fáláàfin. Ọba rú ọ lójú bó bá pàdé Aláàfin lọ́nà kó bi kábíyèsí léèrè pé ṣé lóòótọ́ adé aládìkú ńlá gbà fáláàfin. Bàbá mo kí yín o. Mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá ní diaspora pé ẹ kú ìnáwó, ẹ kú ìnára lórí kí ìran Yorùbá lè bọ́ lóko ẹrú. Ẹ ní nànà dànù. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kórè ayé lé lọ́wọ́.
mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá nílẹ̀ kóòtù òjíire, mo kí ọmọ Yorùbá ní Kwara, mo kí gbogbo ọmọ Yorùbá ní Kogi, mo kí gbogbo ọmọ Yorùbá ní Bayelsa, mo kí gbogbo ọmọ Yorùbá ní Delta. Ẹrù tí abiyamọ kì í tú wò, wọn ò ní gbé ka imọ́lé. Kí ni tó gbé mi wáde? Ẹni pé ńgbà tí mo sọ̀rọ̀ lánàá, ọ̀pọ̀ àwọn èèyàn ló mẹ́sẹ̀jì mi. Kódà mo rẹ́ni tó lọ sọ́ndà comment tó kọ̀kọ́ kúkọ síbẹ̀, Omíyalé kí ló dé tó fẹ́ dá ìjà àgbálẹ̀? Mo wá rẹ́rìn-ín, mo wò wípé ẹni tí ń bẹ nínú àtìmọ́lé kò lè mẹ́ni tó ń ṣe tòun láíláí. Èmi dẹ̀ máa ń ṣe àdúrà kan, ẹ̀rí pé mo máa ń tẹnu mọ́ pé kí Ọlọ́run Olódùmarè kó san fún oníkálùkù nínú struggle Yorùbá nation yìí gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ ní k'Olódùmarè ó fi dá oníkálùkù lẹ́jọ́. Kí n tó bọ́ta, ẹ̀rí pé mi náà ti kọ́kọ́ sọ̀rọ̀ lórí mega rally kó tó di àyá ọjọ́ ìní, kó tó di àyá ọjọ́ 12 oṣù kẹfà tí wọ́n ní kó bẹ̀rẹ̀, kó tó nípa agbọ́pá ní èèyàn méjì níwájú ilé àbí kó dó níwájú ilé ẹ̀. Àmọ́ inú mi dùn bí mo ṣe polongo ẹ̀ tó. Kò sí ọjọ́ tí má fẹ́ sọ láyé màá kọ́ pé bàbá mi Àdìsá ọmọ Adéẹmọ. Bàbá sì máa ń fi dá mi lójú pé lóòótọ́ lódodo mega rally ó gbìnàyà, léyìí tó jẹ́ pé ọ̀nà tá a gbà pínyà mọ́ ẹ̀ ò ní wípé kété tá a bá ti bẹ̀rẹ̀ kò sí ohun à ń bojú wẹ̀yìn títí di ọjọ́ tí Olódùmarè bá ní kí á gbé orílẹ̀-èdè wa ká fi àsíá ẹ̀ ká fi lé àlọ́wọ́. Àmọ́ jẹ́ ohun ìyàlẹ́nu wípé bá a ṣe bẹ́tò yìí ṣe ń lọ, ọ̀pọ̀ wa ni ò sínú àwọn tí ń ṣe kò kárí. Torí wípé kí ni ẹni bá mojú ògún ní pabìnírè. A nígbàgbọ́ wípé àwọn tó ṣíwájú wa lórí ipá fẹ́ ṣe rálì yìí wọ́n tó gbangba sùn lọ́yẹ́. Ìdí náà tá a fi tojú bọ̀. Èmi sì máa ń sọ kinní kan, don't let us use Yorùbá nation struggle as a means to enrich ourselves. Ẹ má jẹ́ a ṣe ń ṣe pé ká fi orí ọ̀fẹ́ hàn wípé kí àpò wa ó lè rọ̀ sọ̀mù. Ẹ jẹ́ a ṣe pẹ̀lú òótọ́ àti inú kan. Èmi a máa pìtì àwọn ìyá mi bàbá mi tí ń bẹ ní diaspora. Ìlọ́fà tó ẹ pé ńgbà tí ọ̀rọ̀ àwọn security àwọn Àgbẹ̀kọ̀yà tí ń ṣiṣẹ́ yẹn tó dé, ẹnu mi ò gbà láti máa táàsì àwọn èèyàn, torí mo mákìtìyàn àwọn èèyàn tí wọ́n ti ṣàdórí wípé ọ̀rọ̀ warrior dé. Oríṣiríṣi àwọn èèyàn tí a ti bá ta, we are warrior this, we are warrior that. A máa nígbàgbọ́ wípé ìyẹn ti lọ. Ìpè ìta àti ṣe sẹ́yìn, a tó ní repeat ẹ̀ ní dispensation tá a wà yìí mọ́. Ìta àti ṣe lákọ̀ọ́kọ́, tá a tó ní repeat ẹ̀ mọ́. Àkọ́kọ́ nù tá a sọ pé a gbọ́dọ̀ ṣe mọ́. Ìní ká máa wọ́ sórí ayélujára ká máa tu bí ejò, ká máa sọ plan wa fáwọn ọ̀tá, ká máa sọ ọ̀nà tá a fẹ́ gbégbà. Ẹ̀yin á dáná sun bìkan, á ṣe bìkan ní ibìkan ní ó ṣe bìkan ní. A ní ẹyẹ igi á máa sọ gbogbo nǹkan yìí. Ọ̀tá ń bẹ nínú ọ̀rẹ́, ọ̀rẹ́ ń bẹ nínú ọ̀tá. Tó bá jẹ́ wípé gbogbo platforms tó ní í ṣe pẹ̀lú struggle ìran Yorùbá, tó bá ṣe pé ibẹ̀ láti disseminate informations wípé tọ̀ àyà ọjọ́ báyìí o, rally tá a wí yóò bẹ̀rẹ̀ ọjọ́ ibi báyìí, ibi báyìí, ibi báyìí, ẹ assemble síbẹ̀, ẹ péjú síbẹ̀, irú aṣọ báyìí ni ẹ wọ̀, ẹ mú àsíá orílẹ̀-èdè wa, ẹ mú dání. Kẹ́ ẹ sì ṣe kí ni? Kẹ́ ẹ fi Ọlọ́run síwájú wípé Ọlọ́run Olódùmarè jíjáde tá a jáde lónìí àní wọlé láì ṣe pé bóyá wọ́n fa orílẹ̀-èdè wa lé wa lọ́wọ́. That was our belief, that was our plan. Àmọ́ ńgbà tí ọ̀rọ̀ wa rí bó ṣe rí, ó jẹ́ ohun ìbànújẹ́ fún èmi tó dùn
dùn mí wọnú egun ara tí torí wípé kí ni mo mọ ọ̀pọ̀ àwọn èèyàn tán bá mi sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Mega Rally tí mo sì mọ ipa tí wọ́n kó. Mo ṣe kí ni á rí pé mo sọ lánàá, mo ní mo kí fóònù mọ́lẹ̀, mo ṣe ìwádìí ṣe eléyìí ṣe rí báyìí, ó ṣe rí báyìí, ó ṣe rí báyìí. Àwa tó yẹ ká máa bẹ̀rù, àwa dẹni tíjọba ń fi tayín látàrí àìní ètò àti sọ̀ǹtà gbé dání àti sọ́ di awẹ́wà. A jẹ́ kí àwọn tí Olódùmarè ń lò láti máa dá tọ́rọ́ kọ́bọ̀ sí ìmọ̀ gòkè, ìmọ̀ múṣeṣe pé ká gba orílẹ̀-èdè yìí, a jẹ́ kí ẹ rí ìwúrí pé àwọn dá tọ́rọ́ kọ́bọ̀ sí ojú ọ̀nà yìí. Sáwọn tí ń bẹ ní diaspora nìyà ń jẹ ni, àwọn kọ́ náà. Àwa nìyà ń jẹ, àwa tá a sì ń bẹ ńlẹ̀ kóòtù òjíire, àwa yìí nìyà ń jẹ. Tí àwọn tí bá wá ń bẹ ní diaspora yẹn, tí wọ́n bá wá gbé ìṣòro tí a kan rí ju àwa lọ sẹ́rí, kí ó yẹ kí wọ́n tẹ̀sí ọpọlọ wa, ó yẹ kí wọ́n yẹ̀ wá wò. Ṣáà ló ń jẹ làwọn bàbá wa tí ń bẹ ní diaspora, ṣáà ló ń jẹ ni wọn ò rí jẹ ni, ṣáà lówó ni wọn ò rí ná ni. Bóyá nǹkan méjì ní àwọn bàbá wa ìyá wa tí ń bẹ ní diaspora ni wọ́n ń rò. Àkọ́kọ́, àwọn sì ní àwọn èèyàn yálà extended àbí immediate family, àwọn sì ní nílẹ̀ kóòtù òjíire. Ẹ̀kejì, àwọn sì nígbàgbọ́ wípé ó yẹ káwọn ó lè máa wá sí orílẹ̀-èdè tá a ti gbé bí wọn lọ́mọ, sí ilẹ̀ kóòtù òjíire nígbà tó bá wù wọ́n, láìsí wípé ìbẹ̀rù pé wọ́n ó jí àwọn gbé, ìbẹ̀rù pé wọ́n ó fipá bá wọn lò pọ̀, ìbẹ̀rù wọn fẹ́ kó sí mọ́. Wọ́n wá ń gbìyànjú, wọ́n ń dá tọ́rọ́ kọ́bọ̀ láti rí wípé a succeed. Àwa ti ń pariwo, a fẹ́ ṣe Mega Rally, à ń ṣe Mega Rally, ẹ máa gbáradì, ẹ máa gbáradì, à ń ṣe Mega Rally. Wọ́n kọ́kọ́ sọ fún wa, wọ́n ní before nínú June, sorry, nínú May ilá ṣe rally, sí dandan ní kẹ́ ẹ fẹ́ nu wúgéètì. A dẹ̀ ń sọ fún yín, we keep on saying it, let there be proper arrangement. In tó ń jẹ́ odò àwa ni wípé ẹ fẹ́ sọ wá dẹni yẹ̀yẹ́. Àwọn ẹ̀yà Ìgbò wọ́n ń wo ìran Yorùbá wípé ọ̀nà wo la fẹ́ gbà gbé rally wa yìí gbà, káà náà mọ ibi táwọn ti kick start tiwọn. Àwọn aráàbí náà lókè ọ̀yà àwọn náà ń wò pé báwo ló ṣe fẹ́ jẹ́. Àwa padà bá lórí pé èèyàn méjì, èèyàn kan ń gbé àsíá sókè. Mo wá ṣe findings, mo gbé kọ́ lọ́tún lósì. Wọ́n pe bàbá mi lẹ́kìtì, kódà wọ́n ní ti ń bá dórí ètò kí n pe àwọn, àmọ́ mi ìfẹ́ pè wọ́n, mi ìfẹ́ kọ́rọ̀ yóò gùn jù. Mo pe bàbá mi lẹ́kìtì pé èé ṣe àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun kó wọ̀. Ta ni ó gbé Mega Rally wo ló gbé dání, bó o náà ṣe tẹ fọ́jú pọ̀ báyìí? Ọ̀nà wo la lè gbà láti tó rebrand? Bàbá mi lẹ́kìtì tí a fi dá mi lóhùn, wọn lómi yalé, báyìí kàsá, báyìí kàwòdì, báyìí kan làkàṣègbè. Àwọn ẹni báyìí ní bẹ́ǹdì ẹ̀. Mo ní ìhàwó ní bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ kọ sí. Wọ́n ní pẹ̀lú táwọn ń wò yìí, kò dá wọn lójú wípé olóyè Sunday Igboho Òòṣà ó mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń lọ mọ́. Mo ní kò yẹ kó rí bẹ́ẹ̀, kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀. Ìyẹn ẹ̀yin ìyá mi bàbá mi tí mò ń rí kọ́mẹ̀ntì yín tẹ́ ń sọ pé ká má dá kinní kan lẹ̀, no. Bàbá Professor Banji Akíntóyè, bàbá wa ni wọ́n, leader wa ni wọ́n. Àwọn náà láti ń wò lójú. Àmọ́ bàbá ti dàgbà,
in táwọn èèyàn bá lọ sáré sọ fún wọn ni bàbá ó ṣe nígbà tó jẹ́ wípé ara bàbá ti ń yá gàlègàlè wípé ká gba orílẹ̀-èdè wa. So tẹ́nibọ̀dì bá ti mú àìdíà wá bàbá ó gbà á. bó ṣe mí náà mọ lọ tí mo ní bàbá ẹ̀jẹ̀ àṣẹ bẹ́ẹ̀ bàbá wa ni yóò gbà á, kò ní kọ̀rọ̀ sẹ́nì kankan lẹ́nu. Ó wá kù sọ́wọ́ ìwọ tó mú àmọ̀ràn yẹn lọ kó o wá jókòó kó o pàrọ̀ inú rí àti ọ̀dọ̀fin pé is this the normal advice? Is this the normal steps to take? ọ̀rọ̀ ọjà kan ọ̀rọ̀ ti pé bóyá wọ́n ń downgrade èèyàn kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ti pé kẹ́ẹ̀jẹ́ àjọ sọ nípa tọ́jọ kàn mí tọ́kàn yín ni. wọ́n á wò pé ìgbà Bámilẹ́kì ti sọ báyìí mi alẹ́ kí fóònù rẹ mọ́lẹ̀ pé májà sọ́lá àdìsí ọmọ adé ẹ mọ̀ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté torí pé kí ni ẹgbẹ́ mo sọ lánàá pé àgbọ̀ ohun olóyè Sunday Igboho Oòṣà àjọ ń sọ tẹ́lẹ̀ ni pẹ̀lú olóyè bá a fẹ́ ṣe mega rally àmọ́ ńgbà tí ìkéde rẹ̀ ọmọ wáyé àgbóhùn olóyè kí ló ṣẹlẹ̀ ẹ̀ ṣe mo ti ṣe findings mo wá ṣẹ̀ pé olóyè wá jí ó yé wa pé ha ẹnu ọmọ ọgbà yá pàdé mọ́ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń lọ lóòótọ́ nǹkan ń lọ bó ṣe yẹ kó lọ tẹ́lẹ̀ àmọ́ dáàrin kan ó ṣókùnkùn àwọn ètò kan wà táwọn ní ẹjẹ́ àpìyàmọ́ ètò yìí mo wá òpin àwọn wá ló lọ rèé bá bàbá mi Professor Banji Akíntóyè pé by fire by force kí ẹ kéde ọjọ́ tá a bẹ̀rẹ̀ rally láì tí ì sí ètò wo ló coordinate ta ni coordinator Ọ̀yọ́ state ta ni coordinator Ọ̀ṣun state ta ni coordinator Èkìtì state ta ni coordinator Ondo state. mi ò rí ọmọ lúkà wájú kó mú àsíá dání mi ì rí bàbá mi lú Èkìtì kó mú àsíá dání mi ì rí àfa Akeem l'Óṣogbo kán má sí àdání ẹjọ́ torí Ọlọ́run who are now the organizers of the rally. àwọn lẹ pè àwọn lẹ sọ fún gbogbo ìgbìyànjú ẹ̀yà wa bàbá wa tí ẹ dá tọ́rọ́ kọ́bọ̀ ń bo ẹ dá sí. ń bo lẹ dá sí. gbogbo wa ọ̀rọ̀ ìdúnra wa jura wa lọ ó ṣe kí ni ó dúnra wa jura wa lọ. lóòótọ́ ó dùn àwọn ẹ̀yà wa bàbá wa tí ń bẹ ní diaspora pé ká tètè gba orílẹ̀-èdè ju ọ̀pọ̀ wa tá ń bẹ lẹ́ẹ̀kọ́ òjíire lọ àmọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ẹni tó bá ti tẹ̀sí nù ìyà tó ti ṣẹlẹ̀ lọ yóò wù ká tètè gba orílẹ̀-èdè. ṣé téèyàn bá ń wo irú ikú tó pàdó gan-an àbí kó tó pa àfáàfàtà yìí ṣé èèyàn ó fi ọ̀rọ̀ struggle ìran Yorùbá èyí ìsàwẹ́wà ni èèyàn ní fi sàwẹ́wà. Azat alẹ́ àná àwọn èèyàn sì ń pè mí tí mò ń pè wọ́n pé ẹjẹ́ á jáde rálì táwọn èèyàn ń sọ fún mi pé àníṣá táwọn ọba gbóhùn olóyè Sunday Igboho Oòṣà kò sí ń tọ́jọ́ àwọn ò ní jáde. eléyìí èsè pé bóyá èèyàn ń píǹchì èèyàn kan àgẹ́sì èèyàn kan. ẹ̀yin tẹ́ ẹ̀ wá ń di ọ̀tẹ̀ ó ń tẹ̀m̀bẹ̀lẹ̀kún ẹ̀yin ni kẹ́ ẹ lọ rèé gbà forí kẹ́ ẹ sì ṣe á ṣe nǹkan bó ti tọ́ àti bó ti yẹ. bàbá mi Professor Banji Akíntóyè can attestate to this what I'm saying. tá a bá fẹ́ ṣe rálì ńgbà yẹn tó bá yẹ pé Oǹdó ni wọ́n ti ṣe tó bá yẹ pé Èkìtì ni ibi tí ọba jẹ́ àwa tá a jáwàá ọmọ wọn yìí a máa ń ní bíi kọmitì tí nǹkan òfin ní mẹ́hẹ. ẹ̀yin wo lẹ jókòó dójú tì wá ẹ̀yin dẹ́ gbé dání lẹ dójú tì ra yín toró bù wá kù àbùkù olóròǹbó ilẹ̀ fi kàn wá.
ìjáyà ní Yorùbá nation ló jẹ́ fún ìjọba. àmọ́ ẹ wá jẹ́ kí ìjọba orí bẹ́ńtúlẹ̀ látàrí àìní ètò. torí kíni? ṣé torí ipá pawó yìí? a bá pawó nǹkan kí ló kù táyì ṣe? kí láì ṣe bá a bá pa tán? ẹ sọ fún mi. wọ́n ní ẹ jẹ́ á sọ òótọ́, ẹ jẹ́ á rìnrìn òótọ́, ẹ jẹ́ á ṣe òótọ́ ká lè bá a débi a fẹ́ dé. tí náà ṣe ẹ ti gbóhùn lẹ́nu olóyè Sunday Igboho. ẹ̀yin ọ̀dálẹ̀ dálé ẹ ti dá sí bàbá wa lọ́rùn tán, ẹ ti mórí bọnú, ẹ ti jẹ́ kí bàbá ó kéde ní abẹ́ kéde. a ti ń sọ and we continue to say it. some people wọ́n kàn sáwà tó jẹ́ wípé àṣeyọrí ò sí ní kọ́rídọ̀ wọn. bẹ́ẹ̀ bá tiẹ̀ wá bẹ̀rù nǹkan kan, tẹ́ ẹ̀ wo nǹkan kan, ẹ̀ ṣe wo ọjọ́ orí bàbá wa Professor Banji Akintoye kéèyàn tó ń dàgbà tó that stage tó sì wà lórí pé kí ìran rẹ̀ ó gbòmìnira. ẹlẹ́kan sọ pé can they do it without olóyè Sunday Igboho ṣá? then you've done it. ẹ fẹ́ lórúkọ, ẹ fẹ́ lókìkí ṣe bẹ́ẹ̀ ti ní. ẹ fẹ́ máa bọ̀ kí lè ọmọ rọ ṣèbó ti rọ́. ẹ fẹ́ máa bọ̀ kí lè ọ̀rọ̀ ṣèbó ti rọ́. this rally is not ask, kì í ṣe rally tíá. I believe there can still be solution. ẹ lọ rè é pé bíríkótó, ẹ pé bíríkótó, ẹ̀yin sànkọ̀sànkò, ẹ lọ rè é gbólóyè Sunday Igboho ṣá, ẹ ya plan. ẹjọ́ lóyè Sunday Igboho ṣá ó pe àwọn tí máa ń pè. tólóyè Sunday Igboho ṣá bá organize rally, yóò kárí Àgbẹ̀kọ̀yà, yóò kárí OPC, New Dawn, New Era, yóò kárí wọn àlọ́ngì, yóò kárí Sọ̀lúdẹ̀rọ̀, yóò kárí gbogbo ẹgbẹ́ tó ní í ṣe pẹ̀lú security, yóò kárí wọn àlọ́ngì. bàbá mi ọ̀pẹ́ pa wá ń bẹ̀, kí là wá ń bẹ̀, gbogbo wọn wá ń bẹ̀. àgbọ̀n kankan kì í ṣe ti bínú àbínú anybody. I'm less concerned about whoever is involved. but in tá à ń sọ ni wípé láti jẹ́ kí òmìnira wa ká débi tá a fẹ́ tètè dé, àfi ká tó nǹkan bó ṣe yẹ ká tó. àṣìṣe ìta náà ò gbọ́dọ̀ dí tòní lọ́wọ́. èmi rò pé àwọn àṣìṣe tá a ṣiṣe tó kọjá ó yẹ ká fi kọ̀rẹ́ẹ̀tì òní ni. àwọn àṣìṣe tá a ti ṣe ń gbà yẹn ká máa fẹnu wú géètì lórí afẹ́fẹ́. when we are going somewhere, kíní kan lè disturb wa, òbí ìyá wọn no, ẹ ṣe jẹ́ àfihàn tá a fẹ́ ṣe, ẹ ṣe jẹ́ àmọ́ fi sínú. ìgbà tá a dákẹ́ tá a tú àṣírí ara wa síta lórí ọ̀rọ̀ ètò ààbò, sáà mọ rí result. ó mà ṣe o, inú mi ń bàjẹ́. mo mọ̀ pé àwọn èèyàn ó bú wa, ẹ̀yin èèyàn tí ẹ̀ ti ń bú mi. mo ti rí èèyàn kan tó ti pè mí so many names, but I don't bloody care. inú bá gbà tí ọkàn mi bá ti ń dá mi láre lórí struggle Yorùbá nation, ó ti tó. and let me tell you this, èmi ò ní leader méjì tó kọjá bàbá mi Professor Banji Akintoye àtolóyè Sunday Igboho ṣá. tí bàbá mi Professor Banji Akintoye bá sọ fún mi ní ìsìnkú wíyálé ó yá, ẹ jáde, ẹ mobilize. tí n bá ilé gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí ó ríǹgì, tí mo pàdìsá, tádìsá bá sọ fún mi ó yá omíyalé, go ahead, mo fi jọ́tìmọ̀ àwọlé ọlọ́ọ̀bá ṣògbúra, without collecting shit from anybody, I will mobilize. àti ṣe dáadáa láì mọye ìgbà. yàrá táwọn àmọ́ fẹnu wú gate ṣé torí ká lè rò. and ṣe rí, ẹ má yà á sọ ọ̀rọ̀ Yorùbá nation di 4-man. èèyàn kan ló fẹ́ wà ní charge security, èèyàn kan ló fẹ́ wà ní charge kìnìún kan, èèyàn kan ló fẹ́ wà ní charge igbá, èèyàn kan ló fẹ́ wà ní charge àwo. no, èèyàn parẹ́ ẹ̀dánù ni.
ẹ pín agbára, ẹ má ṣe àfẹ̀mí èmi nìkan. It's only me that can do the talking. You, who are you? Yorùbá nation wa máa ṣe ti bàbá èèyàn kan ni. Gbogbo 60 million Yorùbá ni ẹ mọyì èèyàn tí rally tó jẹ́ ìdójútì fún ni. And I'm putting this straight to you. À ń retí announcement látọ̀dọ̀ olóyè Sunday Igboho ṣá. Bàbá yìí ọmọ nǹkan kan pa gbogbo ohun tí ń lọ yìí ní Àdìsá máa dé ẹ mọ́. And we want you people to carry him along. Àwa ò ní ẹ pé á sí kọ́ọ̀lù lásán, ọ̀dà lásán làwa nídìí. Ọ̀dà ẹ sọ fún mi, mídíà mélòó ló pariwo rally? Bó la ṣe fẹ́ sọ? Èèyàn méjì dúró wájú ìta rẹ̀. Ìyanu flag Yorùbá nation. How does it sound? Kì í ṣe ìtàbùkù. Àbí bá èèyàn kankan jà. But intan sọ ni wípé ẹ jẹ́ á ṣe bó ti yẹ ká ṣe kó lè bá a rí bó ti yẹ kó rí. Mo máa ń sọ gbogbo I'm not a security personnel. I can only solicit for the securities. Mi mọ nǹkan kan ṣe yàtọ̀ sí kí n wíwó tòwórò tí mò ń ṣe. And it's not compulsory kí n wo rádaràdá tí mò ń wí kẹ́ ẹ gbàgbọ́. Ìmọ̀ yẹn máa ń sọ pé èmi tí mo rí rádaràdá yìí ẹ má wò mí ní tó bá jáde lẹ́nu mi àmọ̀ràn kékeré tí ń bẹ lọ́pọlọ wa yìí táwa náà bá lè fi contribute ní kẹ́ ẹ gbà. Ìgbà kan tó jẹ́ pé àwọn security wa tán bá ṣe kankan wọ́n gbé sí fídíò, wọ́n gbé sórí social media, ẹ mọ iye ìyà tẹ́ ẹ jẹ wá. Ìgbà tó ti pa dákẹ́ tí wọ́n mọ ń dá nílé tò mọ́, tí wọ́n mọ bá ṣe rìn mọ́, sáà chief. Lùkẹ́yìn kan wá bórí social media lọ́la à ń lọ já kinní kan bọ́, lọ́la à ń lọ ṣe kinní kan tán. No! Ayé ti advance kọjá bẹ́ẹ̀. Àwọn ọ̀tá táwa ń bájà ṣé wọ́n lè plant wọn síta ni? Ṣé ń rí lè plant wọn ni? Wọ́n ń sọ náà fẹ́ ṣe fún wa. Àwọn ń farapamọ́ jẹ wá níyà. Àwa ń dọ̀ta gbangba sọ tá a fẹ́ ṣe. Ta wá lòpònú ta lọ̀dẹ̀. Ta lọ́gbọ́nù àwa àti wọn. Èyí tá bá fẹ́ ká rí ńlá ń rí. Ìtàn ìbá fẹ́ ká rí wọn ò ní jẹ́ rí. Wọ́n pa ọ̀gọ̀rọ̀ ọmọ Yorùbá. Wọ́n wàá mú fídíò bí èèyàn bíi mẹ́ta. Wọ́n fi sọfá sórí afẹ́fẹ́. Àwọn bàbá ẹni gbogbo kíní kan táwa bá ti wá lọ rèé bóyá ná bíi mẹ́rin nínú wọn gbogbo mẹ́rẹ̀ẹ̀rin náà lágbè sórí social media tí ò fìyà jẹ wá ni. Àgbà tó lómi nínú kì í pariwo, àgbà òfìfo ní dún wórówóró. Àti rí ọ̀pọ̀lọpọ̀ orúkọ tẹ́ ẹ ti pè Ìgbòho. You've called him different names. Now, ọ̀yá ẹ sọ fún mi. After calling him names, after trying to sideline him, what is now the result? Kí ni result? Bàbá mi, Professor Banji Akintoye, bàbá ẹ pẹ́ fún wa o. Bàbá, ọjọ́ yín á túbọ̀ dálẹ̀. Gbogbo ibi tẹ́ ẹ tawọ́dé tẹ́ ẹ tagbòdé, Olódùmarè ò ní jẹ́ káburú ọ̀kan bẹ̀. Ọmọ yín lolóyè Sunday Igboho ṣá. Ọmọ yín l'Àdìsá ọmọ adé ẹ mọ́. Ẹ pé Sunday. Àwọn wọ̀nyí ọ̀ sọ fún mi pé bí ẹ ṣe ṣe kinní yìí rèé. Mo rò pé o ti fún wọn ní go ahead ni. Ibi ọ̀rọ̀ wá dé ìkójú bàbá àti ìran Yorùbá. Ká lè bá a dé bí a fẹ́ dé ní kíá mọ́sá. Kí lọ fi á ṣe? Ìwọ lọ́lọ́run fi àsìkò yìí rán láti kéde láti pèèyàn kan dáhùn. Ọ̀yá, àfàlẹ́ ọlọ́. Bàbá ẹ̀ mọ́mọ́ tẹ́ ẹ ní. Ìgbòho ṣàkọ̀ táyé lẹ́nu orí láyé kò sì ní táyé lẹ́nu àtàyà malẹ̀kìyà ọmọ. Àmọ́ táwọn tí ọ̀jẹ́ nǹkan kan àwọn fùkẹ̀fùkẹ̀. Tọ́jà wípé àpò wọn ló ń dù. Wọ́n dùn tí ń bá ọmọ Yorùbá.
wọn àrán ibi tí bàtà ti gbé ń ta ọmọ Yorùbá lẹ́sẹ̀, ibi táwọn ó ti rí àwọn tìmùtìmù kẹ́gbẹ́ dànù ni á, ibi wọn ó ti rí nǹkan tí á pọ̀ làwọn ń ṣe. bàbá ẹ ṣọ́ra fún wọn, a fẹ́ràn yín, àwa ọmọ yín fẹ́ràn yín tòótọ́, a nífẹ̀ẹ́ yín bí ìgbọ́mọ ṣe fẹ́ràn bàbá. kò sí nǹkan tó ba èmi nínú jẹ́ ju ọ̀nà tí Mega Rally yìí tó gbà lọ. àwọn èèyàn mi pè mí láti Ìbàràpá, wọ́n pè mí láti Ògbómọ̀ṣọ́, wọ́n pè mí láti Ọ̀yọ́ pé omíyalé kí ló ń ṣẹlẹ̀. mo lémi náà mọ̀ o. ọ̀nà tá a bá sì rìn lọ́sàn-án gan àlèmọ̀kun rẹ̀ rìn, ọ̀nà tá a rìn lójú mọ́mọ́ òkun rí ó ṣòro fún ni láti rìn. àmọ́ odò tó bá tójú ẹni kò lè gbé ni lọ láíláí. ká ní gbogbo nǹkan bí ti ń lọ, bàbá mi Àdìsá mọ̀ ń pa ẹ̀, bàbá mi Professor Bánjí Akíntóyè mọ̀ ń pa ẹ̀, wọ́n wá ní ẹ pa àwọn ọmọ yín o, tá a wá sọ gbogbo ẹ̀ fún wa, bẹ́ẹ̀ bá bi mí léèrè màá rí wí. béèyàn bi mí ní pím lórí ọ̀rọ̀ àwọn Àgbẹ̀kọ̀yà yẹn nísìn, mo fi Ọlọ́run tó lẹ́mìí mi búra, there is nothing I cannot say lórí ọ̀rọ̀ wọn. kò sí tí ì lè sọ, mo rínú mo róde lórí ọ̀rọ̀ àwọn yẹn. I was with the state commandant today pẹ̀lú bàbá, mo wà lákàná, mo rí yẹn kò sí bójúbójú ẹ̀kẹ́ ń bẹ̀. ọwọ́ mi rèé funfun nẹ́nẹ́, ọmọ ni wọ́n ègbéjó. gbogbo ẹni tó bá rò pé struggle Yorùbá nation ń lò wọ́n kó ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá, òun èsàrárí ní ó kú ọkọ lọ́hùn. àsìkò tí gbogbo wa pátápátá tá a nílò láti fi inú kan ọkàn kan sí ìran Yorùbá ńlá wáyé. enough of abracadabra, enough of bú tí ò ní result. let's get to work. a ti ń pariwo ẹ̀ ìpè ẹ̀jẹ̀ á bẹ̀rẹ̀ ẹṣẹ́, ẹ̀jẹ̀ á jìgìrì síṣẹ́ yìí. àwa fẹ́ ṣe rally, Mega Rally tó yẹ kó ti milẹ̀ tìtìtì báyìí, kódà tó yẹ ká sẹ́ẹ̀tì iná sójú títì kí gbogbo wa máa sún bẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti pínyàmọ́ ẹ̀. kí security ọ wà nílé ká máa dáàbò bá àwọn aráalé, káwa bá a jẹ́ jìngìrì káwa lójú títì, káwa wò níwọ̀n bá ní pè wá bájú àgbáyé ọ̀bá ní kí ní ń ṣẹlẹ̀. tó yẹ pé àjàsẹ́là ń pariwo, tí BBC ń pariwo, tí CNN ń pariwo ẹ̀, bóò lẹ́rù kí ọ̀bá ṣe rí náà, bóò lẹ́rù kí kò bá ṣe rí. ń tá a rò nìyẹn. so tá a bá fìbínú sọ̀rọ̀, ó ti ká wa láà bó ṣe wọnú ṣan wa la fi fìbínú sọ̀rọ̀. ní bá ní káwọn èèyàn máa pè wọlé nísìn, àwọn èèyàn sọ̀rọ̀ balẹ̀ jẹ́, torí inú ń bí àwọn èèyàn, inú ń bí àwọn ará ẹ̀dì àpòrò àgẹ́gbẹ́ irú rálì wo rèé. àmọ́ ń gbọ́ olóyè Sunday Igboho àmọ̀ sí ń kọ́, tẹ bá dẹ̀ lọ́mọ̀ sí ẹmú bọ́ta sọ́ọ̀ lọ́kẹ́dì ọjọ́, ṣe é sọ fún wọn, ṣe bá kà lọ́rẹ̀ẹ́ kí bàbá mi Professor Bánjí Akíntóyè mọ́lẹ̀ lẹ́ni bàbá ọmọ akéde ọjọ́ ẹ̀ ti sọ bàbá pẹ́ ẹ ti pé ètò kankan ẹ̀ sọ bí ẹgbẹ́ ètò rí. ọba mi o kò tí ì bàjẹ́, I maintain and I insist wípé tí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ ó bá pè ní ìsìn pé ó yá ẹ̀fọ́ lù with just a minute voice note, mo fọlọ́ ń búra tí gbogbo títí ọba kún férò kẹ́pẹ́ lọ́mọ àlè. it's not the issue of pé bóyá à ń pààyàn kan lápọ́ndùn. mo wo oríṣiríṣi comment
èèyàn kan ní wọ́n ti gbowó owó àwọn dà kẹ́nẹ́ kan Ìgbòho is a scammer. Let me tell you, Ìgbòho rally lọ́wọ́ èèyàn. Yes, owó rally Ìgbòho àgbà lọ́wọ́ èèyàn àti gbowó rally ní ẹ́fẹ̀sì. Èmi ò sì rò pọ́ mọ́ Yorùbá náà olóyè Sunday níṣẹ́ kan tí ọ̀jẹ́ mi rò bẹ́ẹ̀. I don't think so. Torí iṣẹ́ tó ti jẹ́ gan ọkọjá kéèyàn ó fún èèyàn ní trillions, kéèyàn tó gbé ẹ̀mí ẹ̀ kalẹ̀ fún ìran Yorùbá. Ẹ̀yin alábàásùkẹ̀, ẹ̀yin ni ẹ lọ rèé sọ́ra yín. Ẹ̀yin ni ẹ ṣọ́ra yín o. Ẹ dákun. Enough of social media rantings. Stop ranting on social media. Ẹ máa ṣe nǹkan bó ti tó àti bó ṣe yẹ. Níta ẹ̀ ní ṣe lọ́gọ́rùn-ún ọdún. Ẹ máa fẹnu ya máàpù lórí social media. Ẹ jókòó kalẹ̀. Ẹnu lásán lẹ́yìn máa ya máàpù. Ètò gangan àwọn tí ń bẹ ńlé ẹ̀ní kárí wọn àlọ́ọ̀gì pé bó o la ṣe fẹ́ ṣe, ǹjẹ́ tá a bá rìn báyìí tá a rìn báyìí bó o lẹ́sẹ̀ rò bó ṣe fẹ́ jẹ́. Ọmọlúkà coordinated Ondo State mega rally then. Bàbá Èkìtì coordinated Èkìtì State mega rally then. Àwọn dà ǹjẹ́ kárí wọn àlọ́ọ̀gì. Àwọn wa lẹ́jọ́ jíròrò. Ta lẹ pè? Ta lẹ sọ fún? Ó ra ayé lẹ̀ ń dá ṣe. Yẹn sáré pẹ́ yín ni. Ẹ̀yin lẹ wà níwájú, ẹ̀yin lẹ wà lẹ́yìn, ẹ̀yin lẹ wà láàrin, ẹ̀yin lẹ wà lẹ́gbẹ̀ẹ́ tún, ẹ̀yin lẹ wà lẹ́gbẹ̀ẹ́ sí. Àfẹ̀yìn nìkan sá ẹ wá gbó kọ lérí bíi ti Nàhárà. Ọ̀rọ̀ Yorùbá jù bẹ́ẹ̀ lọ o. We are more than 60 million and we deserve a planned and well-organized mega rally. Bádìsá ọmọ Adéyẹmọ ò ní sí mbẹ̀. Àmọ́ nù fọ́nrán bá bá fi gbé ká máa líǹkì ẹ̀ nù Zoom kó wọn máa jáde nù àwọn alátagbè. Kó bàbá mi Professor Banji Akíntóyè kó máa jáde nù alátagbè tá lò. Kí gbogbo ọmọ Yorùbá lè mọ̀ pé dájúdájú wọ́n ń bẹ pẹ̀lú wa. Ibi tí rally bá ti wáyé ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ bá ń tọ́ka ẹ̀. I went round in search of my people. I see no one. Mi ì dẹ̀gbá kọ́ lọ́wọ́ èèyàn kan pé omíyalé máa bọ̀ mí báyìí rally ti ń ṣẹlẹ̀ ń bí o. Kọjá junction sókà gan. Junction sókà àbí ń fi rally ìgbà hàn yín ni. October 1st rally of them. Nígbà tí àwọn ẹ̀ṣọ́ aláàbò ta ló lóyè ọ̀gbọ́lọ̀ ṣe rally kankan. Èmi àti Matthew Ẹniọlá Olúṣọ̀gá ìlà coordinate gbogbo fẹ́ẹ̀sì pátá. A dẹ̀ ṣe ó dẹ̀ wà successful nígbà tó ju ogun le gan. Kí wá ló dé? Ẹ fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n. Ẹni tí ó bá fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n ẹ̀yìnkùlé agọ̀ ní tán sí. Ọba gbàlagbà lọ́nà oní ọyá ọlọ́gbọ́n ọmọ bọ́ yóò jòkó máa láǹgbá dàgbà ni. Ó sì bọ́mọdé lọ́nà ọ̀fọ̀rọ̀ lọ bọ́mọdé ọ̀bá gbáléwé kò lè gbọ́n lágbà. Ẹ má ní tèèyàn kan bá wò. Gbogbo wa pátápátá la wúlò fún struggle ìran Yorùbá. Torí pé bá a bá gbọ́ orílẹ̀-èdè tá èèyàn kan ò sí lé dànù gbogbo wa náà lá máa ṣèlú. Ẹ̀yin kan lẹ́jà síwájú wa ní. Ẹ wá ṣe jẹ́ gbogbo wa dọ́gbẹ́jọ. Kẹ ẹ má ṣe láfẹ̀mí nìkan. Mo fọlọ́dùmarè bẹ̀yìn. Kí wàhálà bàbá mi Professor Banji Akíntóyè, kí wàhálà bàbá mi olóyè Sunday Igboho ṣàkólè yọ. Ìlàsí ń sọ ilé yìí. I'm putting it straight to you. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́lẹ̀ máa dá òtù pé èé ṣe ó ṣe rí báyìí olóyè Sunday Igboho ọmọ sí.
he was not well carried along. He was carried along at the initial stage, but along the line, he was sidelined. Ntọ́ fà á nìyẹn tí nǹkan fi wọ́. Ẹ̀yin tá ń wò mí gan-an mọ̀. Ìpè tó lóye Sunday Igboho tàbá kàkiri ọmọ Yorùbá ó dá lóhùn ní méje mẹ́jọ. Wọ́n á dá lóhùn ní mọ́gbọ̀nmọ́lọ́gbọ̀n. Wọ́n á dá lóhùn lérinwó lérinwó. Torí wípé kíni ọmọ gbàlàdìsá ẹ dákun mo fọlọ́ǹbẹ̀ yín ẹ jẹ́ àtòmú. Don't announce the date. Ẹ jẹ́ kó wà lórí àwọn platforms wa ni. Kákà bọ́ọ̀lù wọn gbà. Kákà ṣe kí ni? Kákà bọ́ọ̀lù wọn unplanned, unannounced, unaware mi sọ unplanned o, àwa ó ti plan o. Aláwọ̀ ọ̀tá tàn fi ní mọbi tá a kù sí. Ẹ̀yin náà ń pariwo lórí social media ọlá á lọ sún bí báyìí náà ẹ sì mẹ̀dọ̀. Ẹ ṣe kí ni? Ẹ sì mẹ̀dọ̀. Èèyàn kan kì í já wá dé o. Ọ̀pọ̀ èèyàn báyìí ni jàmọ́. Èèyàn kan ò lè fọwọ́ sọ̀yà pé ó ní Yorùbá. Gbogbo wa yìí ní Yorùbá. Ẹ dákun. Bàbá mi Professor Banji Akíntóyè. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Ojú yín ò ní rí bí. Ìwọ̀nba tó kù tó Olódùmarè ó máa fún yín láti lò lókè èèpẹ̀ ẹ̀ ní lónù nira. Òmìnira àrà Yorùbá tẹ̀ ń jà á fún. Òmìnira àrà Yorùbá tẹ̀ gbé dání. Tẹ̀ ń wò pé kó sojú yín lágbára lọ́wọ́ Ọlọ́run kò ní ṣẹ̀yìn yín ojú yín náà níran Yorùbá ó ti gbòmìnira. Àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Báyà ká bá mú nǹkan wá sọ́dọ̀ yín bàbá. Ẹ yírí ẹ wò. Ẹ seek opinion àwọn tó wà ń ta náà. Ẹ tó seek opinion àwọn tí ń bẹ lélẹ̀ kóòtù òjíire. Pé bóò ni a ṣe ṣe o. Wọ́n gbé nǹkan yìí wá. Ẹ má jẹ́ ká ọkà gbé nǹkan wá for selfish reasons. Mo fọlọ́ǹbẹ̀ yìí bàbá mi. Ẹ̀yin làgbà ká tó ń wò lójú. Ẹ̀yin la rí as the only hope. Báyìí ẹ dákun mo fọlọ́ǹbẹ̀ yín bàbá. Ẹ pẹ́ fún wa. Ẹ fọwọ́ páwú. Ẹ fẹ̀rìgì jòbè. Oníwájú ò ní kẹ́yìn. Ẹlẹ́yìn ò ní kíwájú. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin báyìí lẹ́nà sí orílẹ̀-èdè Yorùbá sókè. Bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ. Àgbà tí ò bínú lọ́mọ rẹ̀ pọ̀. Àdìsá ọmọ Aládìkún. Ọmọ aládéládé ládé Aláàfin ọ̀ládé adé Aládìkún ńlá gbà fáláàfin. Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde. Àpáta pààrà ọkùnrin ogun. Ikú bàbá ẹrú ikú. Oró bàbá Adámì. Ẹkùn bàbá Yọ̀mídé. À ń lé bọ̀ lẹ́yìn Jagunlabi lára iwájú. Àdìsá tó sùn nù létí tó ń bára rẹ̀ lẹ́rù. Yèrèpè tí ò níbì ká gbá mú ti fi gbogbo ara jó ní wàìwàì. Má bínú. Dábọ̀ fi yèdénú. Tàwọn ọmọ Yorùbá ní kó wò. Ti more than 60 million Yorùbá ní ká wò. Báwọn èèyàn bá gbóhùn yín nǹkan ò lè ṣe o. Ẹ má jẹ́ àkúrọ́ fúnra wa. Oyin ó lọ púpọ̀ púpọ̀. Dídákẹ́ yín láì fọhùn. Ó kó ìrẹ̀wẹ̀sì bá ọ̀pọ̀ ọmọ Yorùbá. Ó kó ìrẹ̀wẹ̀sì bá èmi tí mo jókòó yìí. Mo wá fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ bàbá mi. Mo fọ Olódùmarè bẹ̀ ọ́. Mo fọlálẹ̀ Yorùbá mébì ọ́. Mo fọládìkún. Bàbá tó bí ọlọ́mọ mébì ọ́ Àdìsá. Dákun fọ́hùn. Ẹ pè pàdé. Ẹ báwọn èèyàn sọ̀rọ̀. Ọ̀nà wo la fẹ́ gbé gbà? Ojú ọ̀gbọ́lọ̀ ti rán Yorùbá.
torójú kì í ti ná alẹ́ ojú àgbọ̀dọ̀ ti yín ojú àgbọ̀dọ̀ ti bàbá mi Professor Banji Akíntóyè gbogbo ọmọ Yorùbá iná wa ò ní jàjò rẹ̀yìn iwájú báyìí lọ̀pẹ́ ẹ̀bì tí í ré sí iwájú là á máa lọ ẹ̀dẹ̀ kọ́sàn àwọn ẹni ibi tí pamọ́ rẹ balùwẹ̀ àwọn oníyẹ́sẹ̀ àwọn ẹgbẹ́ yìí sọ yìí àwọn tí ọ̀fẹ́ wá fún rere ẹ kọ́sàn wọn o kan yé fẹnu wúgẹ́ẹ̀tì ó tó gẹ́ kan dúró de àsìkò Olódùmarè àsìkò tẹ́yìn bàbá wa bá kéde tẹ́ ẹ sọ pé ó ti yá kájá bẹ̀rẹ̀ káwá wo tó Olódùmarè fẹ́ ṣe ẹ dákun dídákẹ̀rẹ́ Àdìsá kò fọ́hún rè kọ́ ọ má dákẹ́ kọ́ ọ sọ̀rọ̀ ìlọ́pẹ̀ràn Yorùbá tọ́ ọ bá dákẹ́ tọ́ ọ fọ́ lẹ́rán nǹkan bàjẹ́ kọjá bó ti yẹ torí wípé kí ni ó ti tó bí ọjọ́ òní ní 15 láti June 12 13 14 15 òní ni ó yẹ kó jẹ́ ọjọ́ kẹrin ó sì yẹ kí rálì kó ti làmì láká kí gbogbo òlú ó ti mì tìtì àmọ́ kọ́lá nǹkankan tẹ̀bí pé yóò mì láká ẹ dákun mo wá ń bẹ̀ yín ni bàbá mi Àdìsá mo forí àwọn ọmọ yín bẹ̀ yín ẹ dákun ẹ bá wa wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá mo sọ yìí mo dúró náà o torí àsọjù ọ̀rọ̀ ní díjà alẹ́ àmẹ́yìn tí mo ti sọ yìí ọyọ́ yà wọ́n tá a bá ń báwí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ sí lọ́rọ̀ tèmi ẹni ọba tàbá kọ́ bá fi ṣèbínú kó tó bẹ̀ ṣe ni mo wá tó bẹ̀ yín àwọn security wa àwọn Àgbẹ̀kọ̀yà wọ̀nyí ẹ bá wa kún wọn lọ́wọ́ mo f'Olódùmarè mẹ́bẹ̀ yín àsìkò tá a wà lójú iṣẹ́ rèé àsìkò tá a nílò wọn rèé àwọn aráàbí yìí ti gbé wa wò látàrí àti fẹnu wúgẹ́ẹ̀tì á bẹ̀rẹ̀ nǹkan lọ́jọ́ báyìí wọ́n ti á rí pàwọ́ péréte ẹ má jẹ́ wọn tẹ̀yìn gbèrú wa ẹ bá wa ró wọn lágbára 09036 37 1643 09036 37 1643 ẹ mẹ́sẹ̀jì mi lórí WhatsApp ẹ béèrè pé kí la fẹ́ tó tún lè ró wọn lágbára sí i á sọ fún yín ẹ dákun mo f'Olódùmarè bẹ̀yìn mo falálẹ̀ Oòduà mi bẹ̀yìn èmi náà tí mo sì ń pariwo mo nílò dátà mo nílò owó kí n fi jẹun ní o àtẹ̀bùtẹ́ ẹ̀ bá fún wa ṣiṣẹ́ owó sí yín lọ́wọ́ ìfẹ́ wa lẹ́ni operation fẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe operation tulas ìfẹ́ ilẹ̀ ní tẹ́ ẹ fi lè bóyá ní nǹkan lágbára lọ́wọ́ Ọlọ́run àbùdí báyìí tó lókun àbùdí ń tọ́lọ́sà àpò sásàmùrà ògbẹ́rí àpò yìí ò ní gbẹ 9036 37 1643 9036 37 1643 òpè ọ̀rọ̀ tí mo sì sọ́njọ́ nípa Tinubu nípa Táyọ̀ Àyìndé pé evidence ń bá ti gbowó jáde mo sì ń retí rẹ o bọ́ọ̀ bá fún un lówó bọ́ọ̀ bá jáde ìfẹ́ ṣépè ìwọ́n tó bá mọ̀ pé ń jọ́ kínní àná tí mo wá láti wá ṣàtìlẹ́yìn pẹ̀lú tójú mi rí tó gbé mi débẹ̀ kẹ̀ládéhùn tá a jọ ṣe fúnra wa tó bá yẹ pé mo tẹ́wọ́ gba nǹkan kan lọ́wọ́ yín tí mo tẹ́wọ́ gba kọ́bọ̀ lọ́wọ́ yín evidence ẹ̀ bọ́ta tó bá yẹ pé gbogbo òlérí tẹ́ ẹ ṣe ilẹ̀ fulfill evidence ẹ̀ náà bọ́ta olórí àdéhùn tẹ́ ẹ ṣe ìnìkólóyè Sunday Igboho yóò lómìnira òun á dà sáà ti rí ẹ̀yin nu Ọlọ́run o ìní ṣépè ìní súre bẹ́ẹ̀ ẹnu mi ò ní gbófo ọlọ́wọ́lá àyà tí mo jẹ́ ọlọ́wọ́lá pé ọ̀pọ̀ ọmọ Yorùbá ní ọmọ tí mo fojú wí náà mọ́ mo gbèpè ọlọ́wọ́lé èpè tí mo gbàun yóò ṣèdájọ́ fún yín ní kò pẹ́ kò pẹ́ tí ò ní pẹ́ àyàfi tẹ́ ẹ bá ṣíkà àdéhùn tí ń bẹ láàrin àwa pẹ̀lú yín lókù àyàfi tẹ́ ẹ bá fi olóyè Sunday Igboho ṣàálẹ̀ gẹ́gẹ́ bá a ti jẹ sọ́sọ́ ní initial stage nìkan ló fi jẹ́ pé gbogbo èpè tán fẹ́mi ń gbà wọn kò ní dà sórí yóò ti ẹ̀ dání ìdìsáàfù èpè àmọ́ mo tẹ́rí gba èpè náà torí pé ẹ má jẹ́ ń sọ̀rọ̀ àrínilóde àbèrè àrínilóde àbèrè orúkọ ẹni Adémọ́lá
ọmọ mi yalé lèmi ń jẹ́ ọmọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọbọ̀sòkòtò kẹmẹrẹ bíjà ìlú Ògúnmọ́lá ìlú Òjó ìlú Àjàyí ìlú Ọpẹ́ Àgbé ìlú Ìbíkúlé ìlú Ààrẹ Látòòsà. ẹ wò ó dàbọ̀. I love you all. Yoruba nation is a must. Yes, and the mega rally will hold. Wallahi, it will hold in a very mega way. I swear to God. Thank you. God bless you. Love you all.